Africa Content TV. من عمل صالحا
فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد من عمل صالحا فلنفسه ومن أساء فعليها من عمل صالحا فلنفسه ومن أساء فعليها من أساء فعليها وما ربك بظلام للعبيد ما شاء الله وما ربك بظلام للعبيد Ọlọ́run ló lọ́lá ẹni ó wù ní gbé fún. Mo ń sọ fún olóṣèlú tí mo lọ́wọ́ ní ìmọ̀ mo ní Ọlọ́run ní àpèwò àti èpè. Wọ́n wá gbàgbé Ọlọ́run ní kọ́sọ́mà. Wọ́n gbàgbé Ọlọ́run ní kọ́sọ́mà. Kò ní kọ́sọ́mà. Kò ní o. Tó fi mọ̀ pé ò ní kọ́sọ́mà, mo ní jẹ́ fún ọ ní typical example. Tó fi mọ̀ pé Ọlọ́run ní kọ́sọ́mà. Ó lè bá bẹ́ẹ̀ jáde lálẹ́ tí ń lọ kórè onílé. Yóò ṣàdúrà bẹ̀rẹ̀. Yóò ṣàdúrà kódà yóò yan náà sílẹ̀. Yóò sì ṣàdúrà pé bí mo lọ ilé ojọ́wọ́ mi ọdẹ o. Kẹ́rin kan mú wálé o. Onílé ní abá fẹ́ sùn. Onílé náà ó sì fẹ́ sùn láti. Yóò ṣe closing prayer. Olóòtú ṣàdúrà náà. Olóòtú bẹ̀rẹ̀ Ọlọ́run ẹ̀rù mi mọ́mọ́ sọ́dẹ̀ wọlé. Sọ́dẹ̀ wọlé o. Ọlọ́run ó sì gbà nínú méjì. Bó bá gbé tó lè lọ́gbà yóò mú òpó ilé rẹ̀ pátápátá. Ṣùgbọ́n bá yẹ pé tiẹ̀ lọ́gbà wọ́n bá ń lọ́ọ̀kú lẹ́kan lọ́wọ́ owó ti gbọ́ owó ti yí. Wọ́n wá pariwo gbọ́dọ̀ pé ẹgbà wá o. Kò ní délé rẹ̀. Ọlọ́run ní kọ́sọ́mà. Ọlá ipò àṣẹ ẹni ọba gbọ́dọ̀ ní fún. Ọlá ipò àṣẹ ẹni ọba gbọ́dọ̀ ní. Lahul mulku yu'ti ila man yasha'u ila mu'mini tawra ila kafiri tawra ila mu'mini tawra ila kafiri tawra. Lahul mulku yu'ti. Lahul mulku yu'ti ila man yasha'u ila mu'minin tawra ila kafirin tawra ila mu'minin tawra ila kafirin tawra.
bọ́ọ̀lù òjò ló fẹ́ràn yìí májò ojú rẹ̀. Bàbá wo dáadáa ọ̀nà ipò wá sẹ́ ọlọ́run ní fún yàn. Nígbà tó rí lẹ́tí gbọ́dọ̀ ní yòósì, òkú wà dáadáa. Wọ́n ti gbéwèé rẹ̀ ní ọjọ́ bàbá lẹ́nu ti gbéwèé ẹ̀jẹ̀ lọ́kọ́ tó gbé ká èmi. Bàbá èmi. Bàbá yìí tó méè lọ́rọ̀ ẹ̀ ń jẹ́ ọ̀rẹ́ tí kò tó owó ò lè ṣe. Sọ́dọ̀ sọ fún mi kó lè ṣe ìwọ́n tó ọjọ́ bàbá mi lọ́wọ́ àjọ kó lè ṣe mọ́. قليلا من الليل